Ilé ìfowópamọ́ fún ìdàgbàsókè ní Nàìjíríà (DBN) láwọn ti pín ẹgbẹ̀lẹ́gbèjì lọ́nà ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún-ó-dín-méjì náírà $358 billion fáwọn oníṣòwò kéékèèké lọ́dún kan nínú ètò ẹ̀yáwó ṣòwò wọn lórí ọ̀rọ̀ àwọn ọmọléèwé tí wọ́n ń jí gbé lọ́tùn-ún-lósì. Lọ́dún 2023 níjọba ti gbé ètò kan kalẹ̀ tí wọ́n pè ní Safe Schools Initiative lábẹ́ àkóso ìjọba àpapọ̀ pẹ̀lú àbá bílíọ̀nù márùndínláàádọ́jọ náírà $145 billion, ṣùgbọ́n látìgbà náà nǹkan bí ẹgbẹ̀ta 600 ní iye àwọn ọmọléèwé táwọn ẹlẹ́kẹ̀rú ti jí gbé. Lákòótán, Mákindé kọ̀wé sílé aṣòfin wípé Ọ̀yọ́ fẹ́ yáwó mówó igba bílíọ̀nù náírà $200 billion kí iṣẹ́ ìdàgbàsókè ó lè máa tẹ̀síwájú. Ìyẹn ni pé wọ́n fẹ́ fi gbèsè san gbèsè kí wọ́n lè tún rí omi ìyá. Ìbẹ́ òní fún tòní ò jù bẹ́ẹ̀ lọ, ó tún dọ̀la.